ẹ̀yin ará mi bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa bá a ti lo nǹkan méjì fún manpower. Àní ọmọ ṣàfojúdi rẹ̀, tó bá ṣàfojúdi rẹ̀ o lè má mọ̀ pò ní. Ìṣàfojúdi dẹ̀ lè mú nǹkan bọ́ mọ́yàn lọ́wọ́. A kú parí ọdún eléyìí, Ọlọ́run ó jẹ́ a parí rẹ̀ láyọ̀. Àdẹ̀ní bọ́dún lọ, ọlá Muhammad aminullah, ọlá la hawla wala quwwata illa billah. Naam, kí ni tí a máa ṣe? Dákun bá mi share rẹ̀ fún èèyàn ogún náà. Nọ́mbà mi ò yí padà 07033449598. Lọ bá mi wá orógbó. Mo ti ju iṣẹ́ ìlẹ́rìí, àwọn tí wọ́n lò wọ́n confirm ẹ̀. Mo pàdé ẹnìkan ní program kan, ó ní àṣírí ọjọ́ ìbí kọ́ ni Ọlọ́run ní jẹ́bi èmi kọ́ èrò lára mi. Torí tí mo wéṣì jù láyé ni ìgbéraga. Man rọ́fà wádọ́à wà man wádọ́à rọ́fà. Ẹni tó bá ti gbéra rẹ̀ ga páwa ni àwa ni yóò jábọ́ níjọ́ kan. Àmọ́ tó bá ní tẹríba, kódà bọ́ ga yóò ní mọ̀ pọ̀ ga. Ànábì ló ní ẹni tó bá gbéra rẹ̀ ga yóò mọ̀ já wálé. Bóyá ọ̀rọ̀ àwọn àfáàdẹ̀ ni. Ẹni tó bá sì gbéra rẹ̀ wálé ńkọ́ yóò mọ̀ ga sí ni. Ẹ lọ bá mi wá ewé ewúro òjọ́, bitter leaf, ewé ewúro òjọ́, ẹ lọ bá mi wá dákun torí Ọlọ́run. Tó bá ti ń dọ́dọ̀ ẹ bá mi share rẹ̀ sẹ́yìn ogun Adam fún. Bá mi wá ewé ewúro òjọ́, bá mi wá orógbó, wá bá mi gún ewé ewúro yìí lọ́tọ̀, bá mi gún lọ́tọ̀, wá orógbó yìí jó lé 10 dákun torí quantity rẹ̀. Wá bó èpo orógbó ni, tẹ́ bá ti bó èpo rẹ̀, wá gún dáadáa. Dákun bá mi gún dáadáa, bá mi gún dáadáa. Tó bá ti gún dáadáa, náà wá bá mi wá sọ di powder, gbé sínú ilé kó sá sínú ilé kó gbé fún ara rẹ̀. Jẹ́ kí ewé bitter leaf yìí náà jẹ́ kó náà gbẹ nínú ilé fúnra rẹ̀. Má já ìdó ti gbẹ tí ló ti gbẹ nínú oòrùn, já kó gbẹ nínú ilé. Wá bá mi lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ó lọ. Kó ní powder, kó jẹ́ pé powder tí ò ní stone nínú ni o. Torí tí wọ́n bá fẹ́ sọ nǹkan di powder, o gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa kó má lọ affect kidney. Ọlọ́run ní dà wá láàmú, ó ń ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Naam, nọ́mbà mi ò yí padà 07033449598. WhatsApp call, WhatsApp message. Tó bá ti wá di bóyá bí ọ̀sẹ̀ kan, bóyá 7 days, 8 days. Tẹ́lómi bá bẹ̀ wá ní táwa ní pẹ̀lú ògùn Ọlọ́run tó bá san owó lé ní ọ̀rì ìgbà lọ́yà wá ní ó lóun ṣe àrígbà lọ́la kì í ṣe ti láìsẹ̀ sí wọ́n ti ṣe kalẹ̀ tó bá ní díẹ̀. Naam, kí mo fẹ́ sọ lórí ẹ̀ ni pé wá bá mi mú méjèèjì yìí lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bá ti gbé tó wá bá mi tún lọ kó di powder, wá mix ẹ̀ papọ̀. Kàn máa fi mọ ògì gbóná anytime. Ọkùnrin tọkùnrin, Ọlọ́run fi àṣẹ sí ọ dáni. Mo ti ju alágbàdo lásán lẹ́rìí, manpower alágbàdo. Ó dájú pọ̀, Ọlọ́run dájú jùlọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bá mi subscribe YouTube wa. Ẹ follow wa lórí TikTok. Ẹ follow wa lórí Instagram. Àṣírí ọjọ́ ìbí Solution TV náà lè máa bá ní gbogbo ẹ̀. Thanks so much.